kó òfin tí bàbá mi fi lẹ̀ ni mo fi ń sọ dúrà fún mi àbúrò rìn fi ọ̀là lẹ̀ dọ́mọ ǹjẹ́ òfin ká òfin kó àṣà tí bàbá mi fi lẹ̀ ni mo fi ń sọ. A ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ní ìtumọ̀ ẹyọ kan lọ ló sì jẹ́ wípé nínú èdè Yorùbá nínú àṣà Yorùbá kò sí nǹkan kan tí ń jẹ́ ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà kò sí ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà because n tá à ń pè ní trend of communication stages of communication a ní sender olùfi ọ̀rọ̀ ránṣẹ́ a ní tí wọ́n ń pè ní channel ìtàkùn bí tí mẹ́sẹ̀gì wa àròkọ wa tá a fẹ́ kó gbà kọjá ní àròkọ wa which is our message a ní receiver ẹni tá a fi àròkọ wa ọ̀rọ̀ wa tá a pa ránṣẹ́ sí then feedback òun ni à ń pè ní àbọ̀ ìfàlẹ́ni tó rán níṣẹ́ là jábọ̀ fún. Nígbà tí sender tó bá send message sí receiver ó wá kù bí receiver tó bá ṣe process message yẹn lọ́pọlọ ẹ̀ tó bá process ẹ̀ dáadáa tó bá dẹ̀ process ọ̀nà tó bá gbà process ẹ̀ ní Yorùbá ṣe sọ wípé kò sí ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà. A wá ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé ó ní ìtumọ̀ ẹyọ kan lọ èyí tí wọ́n ń pè ní ọ̀rọ̀ pọ́nna. Ẹ jẹ́ kí n fún alápẹẹrẹ educated scheme bẹ́ẹ̀ mọ́ rẹ̀ rìn o méjì lọ yàn ọ̀kan ló kó kábíyèsí Yorùbá ẹ sọ ẹ̀yà ọ̀hún tó ní tí wọ́n ń pè ní ọ̀pọ̀n nínú èdè wọn ẹ sọ fún mi. Àwọn èèyàn ti rẹ́rìn kábíyèsí Yorùbá ẹ dákun ẹ máa ṣe ẹ̀ṣẹ́ òye máa ṣe ẹ̀rẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ èdè Yorùbá ti ń lọ èdè Yorùbá ti ń lami Yorùbá àwọn èèyàn ti wà wẹ́tírì nínú gbogbo èdè tó lágbàlá ayé kò sí èdè tó tún ní ìdánpè ní ọ̀rọ̀ pọ́nna ọ̀rọ̀ tó ní ju ìtumọ̀ ẹyọ kan lọ. Méjì lọ yàn ọ̀kan ló kó. Ẹ má gbàgbé tí tọ́pìkì wa lẹ́yìn ní ọ̀rọ̀ tí Ifá sọ. Tọ́pìkì wa lẹ́yìn òun ní ọ̀rọ̀ tí Ifá sọ. Àwa ń gbìyànjú àwa ń bírèkì à ń dissect ẹ̀ kó lè bá a ṣe yíra. Ṣé ọ̀pẹ́ni tó mú kọ̀ǹgọ́ọ̀lù lọ́wọ́ òun ló mọ nǹkan táyà ń sọ tẹ́nìkan fi ní bólúbàdàn bá kú ta ní ó joyè ẹnìkan ní lágbájá jọ̀gẹ̀dẹ̀ dúdú ebi ń pakùn. Àní nínú ọ̀rọ̀ Yorùbá a ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ẹyọ kan lọ ìdánpè lọ́rọ̀ pọnna. Mo wá fún alápẹẹrẹ mo ní méjì lọ yàn ọ̀kan ló kó. Àwọn Yorùbá sì sọ fún wa wípé kò sí ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà o. Kò sí ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ ló wà. Tẹ́ bá fẹ́ kí n túmọ̀ kí ni ẹ fún mi ẹ bá mi gbé láìkì yìí ó yẹ gbé wọ 5,000 kí n tó wá sọ̀túnmọ̀ rẹ̀ fún wa méjì lọ yàn ọ̀kan ló kó ẹ gbé láìkì yẹn gbé wọ 5,000. Táwọn Yorùbá ti gbé wọ 5,000 ìní san kankan mọ́ torí láìkì yẹn bí ò ṣe lọ sókè yẹn kò jẹ́ kí. Apásòótọ́ kó o sì dà my favourite girl. My favourite girl kódà ọ̀rọ̀ favourite girl ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ yé mi mọ́ o.
yóò wà láì òun ló máa sọ fún ó yá òun ló máa sọ fún ẹgbẹ́ wọ 5k ẹgbẹ́ wọ 5k. fún àǹfààní àwọn tó bá ṣe enjoy wa tọ́pìkì wálẹ̀ náà ni ọ̀rọ̀ tí Ifá sọ. A ní láti mọ nǹkan tán kí náà ń pè lọ́rọ̀ gan. Mo ti sọ fún wa bí ọ̀rọ̀ ni tó jáde láti inú ọkàn wa tó dẹ̀ ní ìtumọ̀. Kò sọ̀rọ̀ kankan tó jáde láti inú èèyàn tí ò ní ìtumọ̀. Iná dẹ̀ lọ̀rọ̀ èyí tá a fẹnu sọ àti ilé tá a fẹnu sọ. Àwọn Olódùmarè kẹ́ Yorùbá débi pé Yorùbá ń gbà mí Yorùbá dé máa báyàn sọ̀rọ̀ fún wákàtí kan tí Yorùbá ò dẹ̀ ní sọ á kan jáde lẹ́nu báyìí. Sign language. Tí bàbá wa bá ṣe ojú báyìí wọ́n ti mọ nǹkan tí wọ́n ń sọ. Tí bàbá wa bá pàpọ̀ ẹni tó bá súnmọ́ àwọn àgbàlagbà dáadáa wọ́n ti ó ní ìtumọ̀. Tí bàbá wa bá sọwọ́ báyìí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Tí wọ́n bá sọwọ́ báyìí wọ́n mọ tí wọ́n ń ṣe. Kò kí ń ṣègbà tán gbé sign language dé. Mo wá tà láti sọ fún wa wípé kò sí nǹkan tí ń jẹ́ ìsọkúsọ. Pé ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá aláwọn ọ̀rọ̀ kan tó yẹ pé wọ́n ní ju ìtumọ̀ ẹyọ kan lọ. Tó pé tẹ́ bá dissect ẹ̀ dáadáa ìtumọ̀ tí wọ́n ní ó ju ẹyọ kan lọ. Ọ̀tọ̀ létí tó fi gbọ́ ọ̀tọ̀ létí tẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀tọ̀ létí tóun fi ń sọ títí ẹ̀. Mo wá fún alápẹẹrẹ méjì lọ yàn ọ̀kan ló kó. Àwọn èèyàn ti wá rẹ́rìn lọ ẹlòmíì ti fẹ́ yí rẹ́rìn pa pé kí ni àwé yìí kí ló ń sọ báyìí. Bẹ́ẹ̀ ni méjì lọ yàn ọ̀kan ló kó. Ara ẹwà èdè tó wà nínú ọ̀rọ̀ àwa Yorùbá nìyẹn. Mo wá sọ fún wa nínú gbogbo èdè tó wà tá a bá rédè kan tó náà ní tó ń pè lọ́rọ̀ pọ́nna ọ̀rọ̀ tó ní ju ìtumọ̀ ẹyọ kan lọ. Ọ̀rọ̀ tó ní ju ìtumọ̀ ẹyọ kan lọ. Kò gbọ́dọ̀ jẹ́ phrase ó gbọ́dọ̀ jẹ́ clause. Ṣé ń gbé phrase kò make a complete thought. Clause nìkan ló máa ní subject and predicate. Àwọn akọ́mọlédè yóò ti máa yé wọn báwọn. Yóò ní subject and predicate. Ṣùgbọ́n phrase lélẹ́yìí phrase lè ní subject nìkan tí kò ní predicate kò ní make a complete thought. I sleep. Nígbà tó wá sọ nǹkan kí ló wá ṣẹlẹ̀. So nínú gbogbo èdè tí wọ́n ń sọ èdè Yorùbá nìkan ló ní tí wọ́n ń pè lọ́rọ̀ pọ́nna ọ̀rọ̀ tó ní ju ìtumọ̀ ẹyọ kan lọ. Mo wá fún alápẹẹrẹ méjì lọ yàn ọ̀kan ló kó. Nítorí ìjọba àsìkò àwọn èèyàn ti gbé kíní ìwọ 4,000 ó máa wọ 5k láìpẹ́ yìí. Ẹni tí kò bá ní àgbọ́yé tí kò mọ ìwọ̀n èdè tí kò ní etí ọ̀rọ̀ tí ò mọ ibi tí ẹni tó sọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ rẹ̀ lọ yóò mú àwò wípé méjì lọ yàn ọ̀kan ló kó pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí pé ìsọkúsọ ló ń sọ kì í sí ìsọkúsọ o ìwọ ló gbọ́. Ṣé mọ̀ pé Yorùbá ní kankan tá à ń pè ní ìpàrójẹ. Ìpàrójẹ túmọ̀ sí abbreviation. Bí àpẹẹrẹ a sọ wípé DMI. Bí àpẹẹrẹ Déyẹmí instead of Adéyẹmí wọ́n á pa the he alákọ̀ọ́kọ́ yẹn wọ́n á pa jẹ. Ìtumọ̀ méjì lọ yàn kan ló kó ní wípé méjì ní ń tọ́ yàn. Ṣé mọ̀ wípé tí ẹ bá dọ́dọ̀ àwọn aláròbọ̀ tí wọ́n ń ta ọjà bí àpẹẹrẹ àwọn ìyá tó máa ń ta iṣu lọ́jà yẹn ìlú kọ̀ọ̀kan ló láwọn èdè kan tó máa ń sọ. Then a ní bá ń pè ní register word. Register word ní èdè awo tí ẹnìkọ̀ọ̀kan ó máa sọ tó bá ti wà láàrin àwọn tó jẹ́ awo ẹgbẹ́ rẹ̀. Bí àpẹẹrẹ èdè tí àwọn oníṣòwò sọ ọ̀tọ̀ ni. Èdè tí àwọn tó jẹ́ ọdẹ ó sọ ọ̀tọ̀ ni. Èyí tí àwọn àgbẹ̀ ó sọ ọ̀tọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dọ̀ àwọn tó wá jẹ́ oníṣòwò wọ́n wá máa ń sọ ọ̀rọ̀ kan wípé o yàn that is you selected two. Méjì ni tó yàn you selected two. Ọ̀kan ló kó you picked one. Ẹyọ kan ni tó kó lẹ̀. Méjì ni nǹkan tó yàn but ẹyọ kan ló kó.
bóyá as a result of pé bóyá ẹnìyẹn bóyá ńgbà tó ń rush bóyá ńgbà tó ń kánjú nǹkan méjì ní nǹkan tí mo mú lọ́wọ́ bọ̀ bóyá nípasẹ̀ rushing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gbàgbé ọ̀kan sílẹ̀ wọ́n á fẹ́ communicate pẹ̀lú ẹni ẹ̀yìn bí à nǹkan méjì ní nǹkan tó yan o you selected two but ó ti gbàgbé o láti kó méjèèjì ọ̀kan ló kó o ẹ wá jẹ́ ká wò ṣe rí pé kò sí nǹkan kan tí ń jẹ́ ìsọkúsọ nínú èdè Yorùbá ìgbọ́kúgbọ́ ló wà ẹ rí pé etí tẹ́ni yẹn fi gbọ́ ọ̀rọ̀ yẹn ló fi wò ó pé méjì lọ yẹn pé breast is two while penis is one pé nǹkan tán sọnù whereas tẹ́ni yẹn sọ fún mi educated stream àfìgbà tó padà rẹ́rìn náà ẹ rí pé etí tí receiver of the message etí tó fi convey information yẹn ó yàtọ̀ sí aims and objective tí sender ẹni tó ń sọ̀rọ̀ tó fi gbọ́rọ̀ tiẹ̀ kalẹ̀ ẹ jẹ́ ká tún wo eléyìí adó mẹ́ta tí ọkùnrin bá sọ̀rọ̀ tó bí ọ̀rẹ́ rẹ̀ wípé ọ̀rẹ́ mi o educated stream bó wá ní ó ní olóòótọ́ adó mẹ́ta létí àwọn èèyàn people will be like hey educated stream èèyàn bú ni o àwọn èèyàn yahoo soja adó mẹ́ta ṣe wá jẹ́ tí wọ́n bá farabalẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí educated stream ọ̀tọ̀ ní nǹkan tí ń sọ ọ̀tọ̀ ní information tó ń pass síta ọ̀tọ̀ ní etí tí àwa fi convey rẹ̀ ọ̀tọ̀ ní báwa ṣe digest ẹ̀ ọ̀tọ̀ ní báwa ṣe analyse ẹ̀ nǹkan tí ó ń sọ ni wípé now ní ọjọ́ kan àwé kan ń bẹ àwọn tí ó máa ń ṣiṣẹ́ àgbèrò ni wọ́n máa ń gbèrò láti Ìṣẹ́yìn lọ sílùú kan tí wọ́n ń pè ní Adó Èkìtì ẹ má gbàgbé pé mo sọ fún wa pé nínú èdè Yorùbá ìpàrójẹ́ ń bẹ abbreviation Yorùbá ní believe wípé instead of ká sọ̀rọ̀ bó ṣe gùn yẹn a lè gé ọ̀rọ̀ yẹn kù a lè gé kù mo ti lo àpẹẹrẹ fún alẹ́ kan Déyẹmí Désọlá Lákúnlé Ọlákúnlé wọ́n á gé sí Lákúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wá lélẹ́yìí ó máa ń gbèrò láti Ìṣẹ́yìn lọ sí Adó Èkìtì so èrò rẹ̀ wá kù mẹ́ta tí ó fi pé ó wá wò pé kó máa sọ pé Adó Èkìtì mẹ́ta Adó Èkìtì mẹ́ta Adó Èkìtì mẹ́ta kó máa pẹ́ ó wá gé kù ó wá ń ṣe Adó mẹ́ta Adó mẹ́ta Adó mẹ́ta Adó mẹ́ta Adó mẹ́ta Adó you know people were like sórí eléyìí pé sá ọjọ́ yẹn tó wá jẹ́ ọ̀sán àwẹ̀ people are not like lọ́sàn àwẹ̀ lélẹ́yìí sọ pé Adó mẹ́ta ọmọ Wálé Àṣírí lélẹ́yìí whereas nǹkan tí ń sọ ni wípé Adó Èkìtì mẹ́ta Adó Èkìtì mẹ́ta ló kù tèrò fi máa pé àwọn rò wípé ó sọ wípé we fucked 3 pé Adó mẹ́ta ṣe rí pé n tí à ń pè ní ọ̀rọ̀ ó nípọn gan na this man wey dey always run for me be this anyway ẹ rí wípé nínú èdè Yorùbá n tá ń pè ní ọ̀rọ̀ ó wúwo náà sì máa ń sọ wípé ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó Yorùbá ni ó máa fún ọ̀rọ̀ ẹyọ kan ní ìtumọ̀ bíi 6 tí Yorùbá bá sọ fún ọ pé máa lọ sì máa lọ ó dáa máa lọ ṣẹ́yìn pé ọ̀rọ̀ ẹyọ kan ni mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dẹ̀ fún ní ìtumọ̀ mẹ́rin ẹyọ kọ̀ọ̀kan ló dẹ̀ ní ìtumọ̀ kọ̀ọ̀kan máa lọ sì máa lọ ó dáa máa lọ ìkọ̀ọ̀kan ló ní ìtumọ̀ Yorùbá lẹ̀ ti máa rí igbá ìgbà ọ̀rọ̀ ẹyọ kan tó dàbẹ̀ ní kó ṣe kí ni. Yorùbá ló ní ọ̀rọ̀ ẹyọ kan bákan náà wọ́n ṣe kọ̀rọ̀ ẹyọ kan wọ́n wá fún nítumọ̀ bíi 6 wọ́n fún nítumọ̀ bíi 20 bíi 40 làwọn àgbàlagbà ṣe máa ń sọ fún wa wípé ẹyin lóhùn
tó bá ti bọ́lẹ̀ wọ́n ní kò ṣe kó lẹ́yìn àwọn àgbàlagbà ṣe máa sọ fún wa wípé ká wà mindful of nǹkan tá a fẹ́ fẹnu wa sọ. ọ̀jọ̀gbọ́n kan tún sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ pọnà náà ni o nígbà ò jí láàárọ̀ kùtùkùtù ọ̀rẹ́ rẹ̀ wá bí pé bó tiẹ̀ níṣẹ́ àná á oníṣẹ́ oko le géńdé ọlọ́run tó jí láàárọ̀ tí wọ́n á bí pé bó tiẹ̀ níṣẹ́ àná oníṣẹ́ oko le. ṣé mọ̀ pé bí ẹni tó jẹ́ the sender of that message sí receiver ẹni tó bí ní béèrè bó ṣe sọ̀rọ̀ títí ẹ̀ ẹni yẹn mú bí like iṣẹ́ oko le ó ti yé yín bó ṣe yé yín yẹn ló ṣe yé mi náà tó túmọ̀ sí wípé èdè Yorùbá èdè tó kẹnu ni. ẹ wá jẹ́ ká lọ wo nǹkan tó ń pè ní Ifá láì ní àmúṣe imparabulate àṣẹ̀ṣẹ̀ ń dènà pẹnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àná láti mọ̀ wípé Ifá jẹ́ ọ̀rọ̀ ẹ̀mí Elédùmarè tó wà fún ìtọ́sọ́nà tó wà fún ìdarí tó wà fún ìgbáyé gbádùn àtèmi àtẹ̀yin àti gbogbo àgbáyé. ẹ má jẹ́ ká dà nǹkan kan papọ̀ àwa káàárọ̀ òjíire àwa ọmọ Odùduwà àwa ọmọlúàbí kì í ṣe àwọn ẹ má translate Yorùbá sọmọ ọmọlúàbí ẹ má translate ẹ sọmọ tínú àbí o kọ pápọ̀ ẹni tí ó bá jogún kógún ní ó pìtàn kìtàn o àwa ọ̀hún sọmọ nú à ọmọlúàbí ọmọ tí Olú bí láyé máa sọ wípé àwò kì í ṣe ẹrú ẹ fà àwọn ẹrú àràbúlẹ̀ tí wọn ọmọlúàbí làwa ọmọ tí Olú bí òun làwa ọmọ tó Olú bí òun làwa. Ifá dẹ̀ sọ̀rọ̀ Ifá ní Ọlálẹ́kun òmìnìkun àtàtàbíàkun akọ ajálọlá àgọ́ àlà lóṣù ọmọ bí òkun ọmọ bí dẹ ọmọ ẹni òní ṣèdí jẹ́ lẹ̀ǹkẹ̀ káfí lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmí ọmọ ẹni lọmọ ẹni ń jẹ́ dúáfẹ́ ni Olú bí ọmọ àtàtàbíàkun ẹni Olú bí kì í rà àwọn ajé arira oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ ń ráhùn ẹni Olú bí kì í rà àwọn gbogbo arira oko ọ̀pẹ̀ mọ́mọ́ jẹ́ kí ń ráhùn ọmọlúàbí ọmọ tí Olú bí òun là wá àwa ò kì í ṣe ẹrú ọmọ aládé là wá. tí ẹ bá wá wo Ifá bí mo ṣe ń bá a lọ Ifá èdè tí Elédùmarè tó fún Ọ̀rúnmìlà fún àwọn ọmọlúàbí àwa ló fún ṣùgbọ́n nígbà tó dùn tó dé tí ayé ń fẹ̀ sí tí nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ amúnú ọ̀tá a fi ṣe ọ̀rẹ́ nípasẹ̀ òwò ẹrú àti nǹkan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di pé ìṣẹ̀ṣe Yorùbá àṣà Yorùbá ó ń gòkè odò. tá bá wá ní ká wá da ọ̀rọ̀ méjèèjì papọ̀ tá la fi fárán Ọ̀rúnmìlà ni. Ọ̀rúnmìlà la fi fárán la ṣe máa ń sọ a lot of people will now be asking us pé a sọ pé èdè Yorùbá là ń sọ lẹ́nu pọ̀gbà tí wọ́n dá èdè Yorùbá sílẹ̀ kò tí ì pẹ́ jù náà nǹkan pé kí ni wọ́n ń pè. wọ́n ní tá a bá kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bi là á jẹ́ bọ̀ èdè ọ̀pẹ ni wọ́n ń pè èdè tá à ń sọ lẹ́nu yìí ní pre-modern time ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ èdè ọ̀pẹ tí Ifá dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fún wa obì àtẹ̀ Ifá ní tá a bàárọ̀ tí a lè bọ́ Ògún tá a bàárọ̀ bí a lè bọ́ òrìṣà tọkùnrin ò bàárọ̀bìnrin kò lè bímọ tóbìnrin ò bàárọ̀kùnrin kò lè bímọ adífá fún ọmọ làbálọ̀ ìgbà èdè lé Elédùmarè mú láti méde ọ̀pẹ lóṣòro ká tó mọ dáwó ká tó mọ kì àti méde ọ̀pẹ lóṣòro gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yé èdè ọ̀pẹ ni kàn sọ̀rọ̀ ẹyọ kan Ifá tó sọ á kì fún ọ kàn sọ̀rọ̀ ẹyọ kan Ifá tó sọ á kì fún ọ kàn sọ̀rọ̀ ẹyọ kan Ifá tó sọ á kì fún ọ. ìyá mi Ajébùkún mi máa bọ̀ lókè tó bá ti di question time ẹ máa lè béèrè question yín ẹ sẹ́ni request kẹ́ máa bọ̀ ló sókè. so tá bá wo ọ̀rọ̀ tí Ifá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ wípé à ń ṣe lóde òní
tó jẹ́ pé a rò wípé àwọn olóyìnbó ló mú nǹkan náà wá fún wa, tó jẹ́ pé a rò pé bóyá àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá ló mú nǹkan náà wá fún wa, tó jẹ́ wípé a rò wípé bóyá ọ̀làjú ló mú nǹkan náà wá fún wa, tó jẹ́ pé a rò pé bóyá àwọn ẹrú àràbù ló mú nǹkan náà wá fún wa. A mọ̀ wípé gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn bàbá wa ó ti wà nínú Ifá, àwọn nǹkan tá à ń sọ yìí ó ti wà stated nínú Ifá, tó dẹ̀ jẹ́ wípé odùfá kọ̀ọ̀kan òun ló sọ. Ẹ wá jẹ́ ká máa lọ wò lẹ́yọ̀kọ̀ọ̀kan, màá sọ díẹ̀ níwọ̀nba á fa àwọn èèyàn náà láǹfààní láti dàbí ẹni pé kán bá wa dá sí ètò yìí ní alẹ́ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ìbọ̀wọ̀ fún àgbà. Ẹ jẹ́ ká wo ìbọ̀wọ̀ fún àgbà. Kò kí ń ṣe ẹ̀sìn àtọ̀húnrìnwá ló kọ́ àwọn bàbá wa pé ká máa bọ̀wọ̀ fún àgbàlagbà. In fact gan tẹ́ bá tiẹ̀ lọ wò èdè eléyìnbó àṣà òyìnbó ò ní word of respect kankan. Mannerism nìkan làwọn ní tiwọn, manner of approach nìkan làwọn ní, wọn ní nǹkan tán pè ní respect. Ẹ má jà tanra wa jẹ. Káàárọ̀ oòjíire láti mọ̀ wípé ó ní bá a ṣe bá àgbàlagbà sọ̀rọ̀, ó ní bá a ṣe bá síwájú sọ̀rọ̀. Òyìnbó ń pe bàbá wọn ní bọ̀dá. Òyìnbó tiẹ̀ máa ń pa pé bóyá ká dọ̀bálẹ̀ fẹ́ nìkan kan, wọn àmọ́ túmẹ̀. Ìgbà tán ṣẹ̀ṣẹ̀ ń rí àṣà àti ṣe Yorùbá ló ṣẹ̀ṣẹ̀ ń wù wọ́n. So ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tẹ́ ẹ bá rí ọmọ káàárọ̀ oòjíire kan, ọmọ Yorùbá ọmọlúàbí tó sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fún bàbá òun, ẹ ti mọ̀ pé ẹranko ni, ẹ ti mọ̀ pé wèrè ọmọ ni, ẹ ti mọ̀ pé alágbàkàn ni. Bàbá Dìtú ẹ káàbọ̀. Tẹ́ ẹ bá rí ọmọ káàárọ̀ oòjíire kan tó sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fún bàbá òun, òun ò ní dọ̀bálẹ̀ fàgbàlagbà tó jù òun lọ, wọ́n ní káwọn ọmọ forí balẹ̀ fún nǹkan kan, ẹ ti mọ̀ pé alágbàkàn ni. Favorite girl, ọmọ mi ti dé, ẹ káàbọ̀. Ẹ ti mọ̀ pé alágbàkàn ni ó gbá tó bàbá ẹ káàbọ̀, ẹ ti mọ̀ pé alágbàkàn ni, ẹ ti mọ̀ pé ọmọ òfò ni. Anybody tó bá jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ẹ gbá tó jẹ́ wípé DNA bàbá mi fún Africa ẹ káàbọ̀ sà, tó jẹ́ pé DNA káàárọ̀ oòjíire ló wà lára ẹ̀, tó sọ wípé òun ò ní dọ̀bálẹ̀ fáṣíwájú, tó lóun ò ní dọ̀bálẹ̀ fún bàbá òun àbí òun ní forí balẹ̀ fún ìyá òun, ẹ ti mọ̀ pé alágbàkàn ọmọ ní, ẹ ti mọ̀ pé ọmọ òfò nírú ọmọ bẹ́ẹ̀. Ifá sọ fún wa nínú odùfá Ògbèlọ́tún Ògúndálọ́wọ́sì, Ifá ní wúrúkúrúkú ní ìyíká, gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní dìdọ̀bálẹ̀, ká dìdọ̀bálẹ̀ ká pàgùn ọmọ ó ní tí máa ń ṣe fún ni. Dúwá fún ẹni tí ó mọ̀ sí ọ̀pẹ yóò jọ lẹ́ẹ̀dúpẹ́. Èmi mọ̀ sí ọ̀pẹ, Ifá jẹ́ kí n jọ lẹ́ẹ̀dúpẹ́ mọ́ rẹ. Ẹ jẹ́ ká fàlà sí the first line and the second line. Jọ lẹ́ẹ̀dúpẹ́. Ifá ní wúrúkú ní ìyíká, ẹ káàbọ̀ bàbá. Ifá ní wúrúkú ní ìyíká, gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní dìdọ̀bálẹ̀, ká dìdọ̀bálẹ̀ ká fàgbọ̀n sọlẹ̀, ó ní oore tó máa ń ṣe fún ni. Gbogbo eléyìí inú ṣẹ̀ṣẹ̀ Yorùbá ló wà o. Ifá dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ká dìdọ̀bálẹ̀ ká fàgbọ̀n sọlẹ̀, kò ṣe pé ní kò fàgbọ̀n rẹ kó fi là nǹkan kọ́, òun ní kó prostrate kó dọ̀bálẹ̀ fàgbàlagbà, ó máa ń ní nǹkan tó máa ń ṣe fún yàn. Ìṣẹ̀ṣe ti wá kò sọ wípé kí ọmọ má dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀, ọmọ tí ò bá dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ ọmọ òfò ni, ó fẹ́ sorí burúkú ni, torí pé ó ní ọ̀hún. But clause wà lórí ọ̀rọ̀ yìí o. Àwọn ọmọ kan wà tó jẹ́ wípé wọ́n ó padà bọ́ sípò bàbá o. Àwọn bàbá kan wà tí ó bọ́ sípò ọmọ o. Bí àpẹẹrẹ ẹni tó bá ti jẹ́ ọba ìlú, ọba ti di bàbá gbogbo èèyàn o. So kẹmọ́ wa máa sọ wípé ẹ ṣe dájẹ́ wípé káwọn ọba náà máa dọ̀bálẹ̀ fún bàbá wọn. Níjọ́ tí ọmọ bá ti lè di ọba, ẹrù àgbà ló ti wà lórí rẹ̀ yẹn, ipò ti sọ di àgbà. But ìwọ tí kò sọ dàgbà, tó jẹ́ wípé ẹ̀sìn ló sọ dàgbà, tó olóòlè dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ àgbà kan ni o. Ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ọmọdé tó ní tóun bá dàgbà orí ẹyẹlé ló wọ́n mọ̀ jẹ, súnmọ̀ pé orí ẹyẹlé kò ní jẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ ò dàgbà. Ifá jẹ́ ká mọ̀ wípé nínú ọ̀rọ̀ tí Ifá sọ, Ifá kọ́ wa ní ìbọ̀wọ̀ fún àgbà. You need to respect an elderly person, either direct or indirect. O ní láti yẹ respect wọn. Torí pé n tí
a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni ó dà tó bá dọ̀la. So n tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni ó dà tó bá dọ̀la. Ẹni tó ní wọn ní dọ̀bálẹ̀ ò kì í ṣe wà so mọ nǹkan tí ó tó ṣẹlẹ̀ tí wọ́n sọ pé dọ̀bálẹ̀ ò kì í ṣe wà. So nínú ọ̀rọ̀ tí Ifá sọ, Ifá place high premium lórí nǹkan tó ń pè ní ìbọ̀wọ̀ fún àgbà. Ifá náà ló tún sọ̀rọ̀ lọ fọ́dà. Ifá jẹ́ ká mọ̀ pé ojúmọ́ mọ́ kẹ́nikíni babaláì kíni sá ló di ẹni. Ifá ní tí ẹrú bá jí ẹrú á kí olówó rẹ̀, tí ọmọ bá jí ọmọ á kí baba, tí baba bá jí baba á kí ọmọ. Ifá mojí mo kí ẹ mọ̀ kú eléré, Ifá mojí mo kí ẹ mọ̀ túmọ̀ gba oyè, Ifá mojí mo kí wọn kíkẹ́ ẹ̀rùn tí máa rogi náà le, Ifá mojí mo kí atọ́lá, Ifá mojí mo kí asùnlá, Ifá mojí mo kí amọ́nà ṣe tààrà défẹ̀, pòmùsẹ́rí awolé àgbọ̀nrẹ̀gùn dúráfà àgbọ̀nrẹ̀gùn ọlọ́jà òrìbójó. Ìjọ tí ní tán bá ti jí kán máa forí balẹ̀ fún kí wọn. Ifá lẹ́ni bá forí balẹ̀ á máa lógbó, èèyàn tó forí balẹ̀ alánìpére gbogbo abẹ́ni fi tojú tí dá forí balẹ̀ kó oríire. Àá forí balẹ̀ àwa òkú mọ́ ọba rẹ̀ tẹ̀ Ifá kórí ogbó keke. Ẹ wo láti ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Ifá ní ojúmọ́ mọ́ kẹ́ni ọmọ kíni, àìkíni sálòdì ẹni. Tí ọmọ bá jí kọ́mọ kí bàbá ẹ̀, tí ọkọ bá jí kí ọkọ kí aya, táyà bá jí káyà ó kí ọkọ. Pé nílẹ̀ Yorùbá o, good morning, morning greeting ó ṣe pàtàkì. Tó bá yẹ kó ọmọ ló kọ́kọ́ jí ó máa lọ kí bàbá ẹ̀. That is ìgbà tí bàbá máa ṣe ìwúre fún. Ọ̀kàrẹ̀ Àyìnlá, ọ̀kàrẹ̀ Àdìsá, ọ̀kàrẹ̀ Ìyàndá, ọ̀kàrẹ̀ Àṣàbí, ọmọ olókun ọ̀la, ọmọ ilé Ọyẹ́, ọmọ Oníkòyí, ó ṣoríire, ó tẹ̀gbẹ́, ó dàgbà, ó dògbó, ó ṣe igbá, bàbá yẹn máa fi ẹnu òwúrọ̀ rẹ̀ wọ́n á fi ṣèwúre fún. Wọ́n á fi ṣe ìwúre fún. That is nígbà tí ọmọ bá mọ̀ wípé dandan ni tóun bá ti jí kóun lọ kí àwọn òbí òun. Bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá, ìyàwó máa jí láàárọ̀ kùtùkùtù, ó máa lọ fi kún ẹ̀ méjèèjì, ó máa lọ fi kúnlẹ̀ kí ọkọ rẹ̀. Ọkọ ó ṣe ìwúre fún. Ọ̀kàrẹ̀ aya ọlá, òkúmúlérò mọ́jà alẹ́ kan, ará alẹ́ Ọ̀yàn, ọmọ ẹ̀kẹ́ tó dá nínú mọ́jà. Ọkọ á ṣe ìwúre fún. Nínú àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá ilé ìdíwà tí dẹ̀jẹ̀ wípé Ifá ló fún wa ní backup yẹn. Lùmẹ́rà ìkáàbọ̀ sálàfíà lẹ́wà ẹ kú fàájì. Tó jẹ́ wípé nínú àṣà Yorùbá náà láti rí. Tí abáwárọ̀ ọmọ Yorùbá tó ti wá lọ rí gba òrèrè mẹ́sìn, tó ti lọ rí gba òfò mẹ́sìn, tó wá sọ wípé tá a bá jí wọ́n ní ká má forí balẹ̀ fún nǹkan, ká má kí nǹkan kan yàtọ̀ sí tá a bá ti ṣe kinní kan fún aláàtàn. Jẹ́ kí n bọ́ sí bọ́ọ̀bù rẹ̀ lálẹ́ yìí. So mọ̀ wípé wọ́n sọ wípé bàbá tó bí Ànábì wọ́n ní olóòṣà ni wọ́n ní ẹlẹ́bọ ni. Orúkọ rẹ̀ dẹ̀ ń jẹ́ Abdullahi. So mọ̀ pé tó bá wò literally tó bá wò túmọ̀ Abdullahi ẹrú Allah ní jẹ́. Nígbà téèyàn pera rẹ̀ ní ẹrú Allah tẹ̀dẹ̀ sọ pé nìyẹn olóòṣà ni. Ẹni sì sọ wípé ẹrú òòṣà kan lòun. Definitely Allah yẹn gangan ni òòṣà tí Abdullahi yìí sìn, tó túmọ̀ sí wípé Allah òòṣà ni. Because olóòṣà ni wọ́n pe Abdullahi fún wa. Ṣebí olóòṣà ni àbí? Ṣùgbọ́n àtàn jẹ́ Mùsùlùmí wọ́n dẹ̀ sì tún sọmọ lórúkọ Abdullahi yẹn dọ̀la, tó túmọ̀ sí pé orúkọ òòṣà yẹn ni wọ́n ń sọmọ yẹn. Ẹ tún wá wo bí báyìí. Ṣé mọ̀ wípé Abdullahi bàbá Ànábì tó jó lóòṣà yẹn, òun ló fọ́mọ ẹ̀ lórúkọ, ló fọ́mọ ẹ̀ ní Muhammad. Òun ló fún. Ṣùgbọ́n tán bá tí Muslim bá jí láàárọ̀ wọ́n á lọ kírun, wọ́n á lọ forí kanlẹ̀ fún Allah yẹn, which is that òrìṣà. On that regard, tó túmọ̀ sí wípé ìwọ tó bá jọ mọ káàárọ̀ òjíire, whatever tó bá rí kó jẹ́, ó gbúdọ̀ make sure wípé ó forí balẹ̀ fáwọn ọlọ́run rẹ̀. Ifá tó ní atúyagba àmìyagba, ìrú ẹṣin ògbébì kan dáfà tí ro ẹsẹ̀ ń sáwọ́ lọ sójú òro. Àárọ̀ ọ̀run ẹ jọ̀wọ́ ẹ ró mi, àyàmọ̀bẹ́kẹ́ ilé òrùlé. Àwọn àárọ̀ ọ̀run rẹ òun làwọn ancestor rẹ, àwọn làwọn mọ̀lẹ̀ rẹ, o ní láti forí balẹ̀ fún wọn. Bàbá tó bí ọ ìṣẹ̀ṣe rẹ ni wọ́n. Tí ẹ̀sìn kan bá sọ fún ọ wípé o gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan kan, débi pé orí rẹ ti wá dà, débi pé bàbá rẹ ó wá lè forí balẹ̀ fún, sọ ìpáyé rẹ̀ ti ta báyẹn automatically.
ọ̀rọ̀ rí wá dàbí ọlọ́gbọ́n tó ṣe kíni tó ń sìnkú ẹ̀gbẹ́ ẹ̀ ní òhò lójú àbúrò ó ti ń sọ bí àbúrò ló ṣe kíni ló ṣe sìnkú titi ẹ̀ náà nínú ọ̀rọ̀ tí Ifá sọ Ifá ló kọ́ wa ní èdè ìlò èdè ìsọ èdè ìhun èdè pàtàkì èdè Ifá ló kọ́ wa àwọn ọmọ káàárọ̀ oòjíire o àwọn ọmọlúàbí o ìlú èdè ìhun èdè ìsọ èdè ìgbékalẹ̀ èdè ní gbogbo ọ̀nà Ifá ló fi kọ́ wa tó dẹ̀ nítumọ̀ tó kún ṣé mọ̀ pé kankan bẹ tán pè ní figure of speech àwọn àgbàlagbà ní ẹni tí kò bá ní gbọ́rọ̀ ẹni tí ò ní kọrin wa bá a ṣe kọ́ ẹni tí ò bá fẹ́ràn orin wa kò ní kọ́ bá a ṣe kọ́ kò dẹ̀ ní gbé bá a ṣe gbé torí wípé àwọn alákatakítí ẹ̀sìn torí pé àwọn ẹlẹ́sìn àtọ̀húnrìn wa wọ́n fẹ́ tẹ ojú tẹ́lẹ̀dùmarè gbé fáwa wọ́n fẹ́ tẹ̀ rí wọn fẹ́ kó nítumọ̀ náà ṣe rí nǹkan gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa Elédùmarè dá wa Yorùbá débi pé gbogbo nǹkan ló ti fi fún wa because tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni why tó jẹ́ wípé àwọn aláìdá èdè àwọn translator wọ́n rí àwọn nǹkan wa kọ̀ọ̀kan wọ́n rí yí sí nǹkan títí wọn ó túmọ̀ sí wípé Elédùmarè gangan ti dá wa gangan pé àwa la fojú orí wa la fi fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ àwa ní nǹkan tí Elédùmarè fún wa àwa la jẹ́ kó jọ wá lójú why tó jẹ́ pé nǹkan ni wa àwọn olóyìnbó wọ́n rí translate sí nǹkan wọn definitely àti exist before wọn nìyẹn a gbà wípé nílẹ̀ káàárọ̀ oòjíire àní tí ń jẹ́ bàálù àní tí ń jẹ́ aeroplane lọ́dọ̀ wa àní tí ń jẹ́ aeroplane so kò possible kí ẹ wá rí Ifá kan kó wá sọ̀rọ̀ tí ń jẹ́ aeroplane torí pé kò sọ aeroplane lọ́dọ̀ títí wa but why tó jẹ́ wípé àwọn òyìnbó tí wọ́n ṣe àyídá èdè kéré tó jẹ́ wípé nǹkan tó ti wà nù Ifá nǹkan tó ti wà nù èdè wa wọ́n rí yí sí nǹkan tó wà lọ́dọ̀ títí wọn a jẹ́ wípé Ifá ti exist before wọn a jẹ́ wípé ti ẹ̀kọ́ Ifá ti exist before gbà wọn ẹ jẹ́ ká wo figure of speech àwọn oríṣiríṣi ẹwà èdè òun náà ń pè ní figure of speech ẹwà èdè tó wà wọ́n ń pè kankan ní proverb èyí tán ń pè ní ìlànà ọ̀rọ̀ proverb ní ìfọ̀rọ̀dára kó lè ní ìtumọ̀ tó kún ìfi ọ̀rọ̀ dára tó ní ṣe pẹ̀lú gbígbé ọpọlọ kalẹ̀ Elédùmarè ó dá àwa Yorùbá ó dá wa dáadáa mo fẹ́ pass message sí bàbá Láírí Owó but mo wá fẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn tààrà mo fẹ́ fi ọ̀rọ̀ dára fún wọn but at the same time mo fẹ́ kí message tí mo fẹ́ convey fún wọn yẹn mo fẹ́ kí message yẹn ó yé wọn ìfẹ́ sọ tààrà but mo fẹ́ fi ọ̀rọ̀ dára màá wá mọ pálẹ́ náà fún wọn màá mọ pálásàmọ̀ fún wọn proverb àsàmọ̀ màá wá pàsàmọ̀ fún wọn ẹ jẹ́ ká wo nǹkan tí Ifá sọ lójú odù Ifá àtẹ̀pá Àwórì Ifá ní ẹ̀fúùfùlẹ̀lẹ̀ ní ṣerú àgbágbá jùbẹ́júbẹ́ adúwáfẹ́ àti sọlọ́tàn pòpò èèrà ọ̀fẹ́ pòpò dénú ọmọlẹ́bí ẹni ọ̀fẹ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lónìí lẹ́kàn máa pòwe wo èèrà ọ̀fẹ́ pòpò dénú ọmọlẹ́bí ẹni ọ̀fẹ́ rẹ̀ ní o kò ní mọ̀ pé Ifá lòun kì lẹ́nu ẹnì pé ta bá sọ fún yín wípé gbogbo ọmọ káàárọ̀ oòjíire tó bá ti ń sọ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ Ifá lòun kì lẹ́nu torí ló dùn Ifá kọ̀ọ̀kan tó sọ̀rọ̀ kọ̀ọ̀kan ó ní odù Ifá kọ̀ọ̀kan tó sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo bá fẹ́ bá bàbá Láírí Owó sọ̀rọ̀ wọ́n á rí bàbá Láírí Owó èèrà ọ̀fẹ́ kòkó òdínú o ọmọlẹ́bí ẹni ò fẹ́ràn ẹni o ẹ rí pé èmi ti lo ìhun èdè because èèrà ẹ́límẹ́ǹtì kan tó dá wà ní pòròpórò ọ̀ka bàbà ẹ́límẹ́ǹtì kan tó dá wà ní mo wá mú ẹranko àti igi mo wá májẹ̀ papọ̀
mo fi ṣe ohun èdè débi pé mo fẹ́ convey message kan fún èèyàn mo fẹ́ kí kinní tí mo sọ yẹ kó yé nìyẹn mo wá lo àsámọ̀ ọ̀rọ̀ yẹn babaláyé owó èrò ọ̀fẹ́ kò dénú o ọmọlẹ́bí ẹni ọ̀fẹ́ rẹ̀ ni o ṣé mọ̀ wípé ó ní ọ̀rọ̀ tá a sọ tá a bá débi oko àwélé léyìí ó ní nǹkan tá à ń sọ lọ kí n tó sọ wípé babaláyé owó èrò ọ̀fẹ́ kò dénú o àwọn náà wá sí kí ni àwọn náà wá get ọ̀rọ̀ yẹn àwọn náà wá sí kí ni àwọn náà wá understand the message tí mo dàbẹ́ ni pé mo fẹ́ convey àwọn náà wá sí kí ni àwọn náà understand the element tó wà nínú ọ̀rọ̀ mi tàbá wá tu wọn á ní èrò ọ̀fẹ́ kòkó dénú ọmọlẹ́bí ẹni òfẹ́ rẹ̀ ni tẹ́ bá wo kòkó ọ̀kà lóko tó bá dúró èèrà yóò mú wá rìn lábẹ́ rẹ̀ àwọn nutrients ẹ mọ̀ pé láti inú ilẹ̀ òun nutrients ti máa ń lọ láti inú ilẹ̀ òun ni rúùtù èyí tá a bá gbìn ló ti bẹ̀rẹ̀ sí ní absorber ní tó jẹ́ mineral tó wà nínú ilẹ̀ ọwọ́ mineral tó wáyé kí ọkà kòkó ọkà tó yẹ kó tún máa gbà sára èèrà yóò tún máa wá jẹ́ àwọn bàbá wa mú ìwọ̀n èdè méjì pé èrè ọ̀fẹ́ kòkó dénú tó túmọ̀ sí wípé wọ́n ń sọ fẹ́ nìyẹn wọ́n ń ta lólobó èyí táwọn òyìnbó pè fún wa ní proverb ìwọ̀n ọ̀rọ̀ ìfọ̀rọ̀dára tó ẹ̀pẹ̀ bàbá gan wọ́n ti ní lábẹ́ figure speech tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ nǹkan kan bẹ tí wọ́n pè ní simile ẹ̀rí pé bá a ṣe ń list ẹyọ kọ̀ọ̀kan là ń sọ fá tó báàkì ọ̀pù fún wa eléyìí ò kì í ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ àbí àròsọ lásán wọ́n ń pè kankan ní simile eléyìí tí wọ́n pè ní àfiwé ẹlẹ́lọ̀ simile èyí tí wọ́n pè ní àfiwé ẹlẹ́lọ̀ nígbàtí a bá ń fi nǹkan méjì tí ò jọra wọn tá bá fi ń wéra wọn nǹkan méjì tí ò jọra wọn táwa fi méjèèjì táwa fi ń wéra wọn àfiwé ẹlẹ́lọ̀ èyí tó ń pè ní simile ẹ jẹ́ ká wo ohun tí Ifá sọ lójú Ìrosùn Àwòyè Ifá ní ojú odó lodó fi gbayán ojú àwo ńlá ò fi gbọ́ bẹ́ẹ̀ àní fojú ẹni sọ òkà mọ́jẹ ìbá fún tẹ́gbẹ́ ọmọ bínú àgbọn mírègùn èrò pé èrò fàáfò ní tí ọmọ ẹ lójú ègbè ẹ jẹ́ ká wo the first line the second line ìpín àkọ́kọ́ ìpín ẹ̀kejì Ifá ní ojú odó lodó fi gbayán ojú àwo làwo fi gbọ́ bẹ́ẹ̀ ṣé odó ò ní ojú bẹ́ẹ̀ ni àwo náà ò ní ojú ṣùgbọ́n a fẹ́ gbìyànjú láti lo ọ̀rọ̀ méjì a fẹ́ compare nǹkan méjì tí ò papọ̀ tí ò jọra wọn láti lè rí wípé a fẹ́ gbìyànjú àti pàrọ̀pọ̀rọ̀ jáde síta pé aláyẹ̀rẹ̀ owó ojú odó lodó fi gbayán o ojú àwo làwo fi gba ọbẹ̀ o níta a fẹ́ kán mọ̀ ní wípé lórí tí ń bẹ́lẹ̀ yìí o àfi kó mójú ara rẹ tó bẹ́ o initially bàbá mọ̀ wípé odó wọ́n mọ̀ pé odó ò lójú àwo dish tá fi ń jẹun wọ́n mọ̀ wípé àwo òsèkí ni wọ́n mọ̀ pé àwo náà ò lójú ẹ wo ọ̀rọ̀ tí Ifá sọ sílẹ̀ tó yẹ pé lẹ́yìn ìgbà tí Ifá ti sọ̀rọ̀ tiẹ̀ sílẹ̀ tán òun wá ní àwọn tó dàbẹ̀ ni pé wọ́n jẹ́ eléyìnbó wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbìyànjú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ wa ní school wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé simile Kọ́ládé dark as charcoal Kọ́ládé dúdú bí èédú so ẹ rí wípé ọ̀rọ̀ tí Ifá sọ Ifá ti la àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ fún wa kó tó di pé àwọn olóyìnbó dé nígbà tẹ́ bá sọ fún ọmọ wípé sọ gbogbo nǹkan tó lọ́n kọ́ school yìí Ifá ti sọ gbogbo ẹ̀ fún ọ you be like kí ni Ifá sọ Ifá ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ torí bá àtàjọ mọ káàárọ̀ òjíire àti ìwà intellectually lazy in tó jogún bàbá wa which is that Ifá àrẹ́dẹ̀ àti kọ́ mọ́ àrẹ́dẹ̀ àti mọ̀ ń pa rẹ̀ mọ́ tabárẹ́dẹ̀ àti kọ́ tarẹ́dẹ̀ àti mọ̀ ń pa rẹ̀ á mọ̀ wípé gbogbo nǹkan tí ó dàbẹ̀ ni kí wọ́n sọ gbogbo ẹ̀ ló ti wà ẹ jẹ́ ká tẹ̀síwájú nǹkan kan bẹ tí wọ́n pè ní hyperbo àwọn akọ́mọlédè tí mò ń sọ yóò ti máa yé wọn hyperbo òun ni wọ́n ń pè ní àsọrédè kéèyàn exaggerate ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ wo a fẹ́ fún ní ju ìtumọ̀ tó tóbi gan a fẹ́ exaggerate ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ yẹn ju bí tó a fẹ́ fún ní ìtumọ̀ tó ju ìtumọ̀ rẹ̀ gangan lọ
a fẹ́ exaggerate kọjá bí tí ọ̀rọ̀ yẹn gangan wà ẹgbẹ́ tí Yorùbá ní tó bá gbọ́n bí ifá tó bá mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ tí ọwọ́ mi bá tí ọ̀ ní tí ń fi ọ́ dá lára bá so possible kéèyàn gbọ́n tó fásá so possible kéèyàn ò ní wisdom tó ọ̀pẹ̀lẹ̀ ifá tó jẹ́ wípé yóò sọ bí tí ilé ayé ti wá ọ̀pẹ̀lẹ̀ tó jẹ́ wípé kò sí ń tẹ́ bí ọ̀pẹ̀lẹ̀ tọ́pẹ̀lẹ̀ ò ní sọ ṣé èèyàn kan dẹ̀ lè wà tó lè gbọ́n tó fá ṣé èèyàn kan dẹ̀ lè wà tó lè mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ tí àwọn bàbá wa mọ̀nìmọ̀nì tán bá fẹ́ ṣe àpọ́ndùn fún ọmọ tó ní ẹni tí ó dàbẹ́ ni pé ó ní òye ó ní please what did you study ifá mo study ifá ni mo study ifáology ni mo lọ sí ní school tí a bá rí èèyàn tó dàbẹ́ ni wípé ó gbọ́n tó mọ̀ràn tó ní òye wọ́n ní ọmọ yìí gbọ́n bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ẹni ẹ wo bí Yorùbá ṣe exaggerate bí wọ́n ṣe lo hyperbole fọmọ yẹn kò sí bọ́mọ ṣe lè gbọ́n tó kò lè gbọ́n tó fá kò sí bí ọmọ ṣe lè gbọ́n tó kò lè mọ̀ràn tó ọ̀pẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ló pé Yorùbá wọ́n fẹ́ exaggerate ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ fọ̀rọ̀ yẹn ní ìtumọ̀ tó tóbi gan ló jẹ́ kí wọ́n lo nǹkan yẹn gbogbo eléyìí àwọn bàbá wa ti ń lu ọ̀rọ̀ yẹn but nígbà tí a mọ̀ wípé ohun tí àwọn bàbá wa fi sílẹ̀ fún wa a mọ̀ pé nǹkan tó tóbi ni a mọ̀ pé kò mọ̀ rẹ̀ tán bàbá wa fi sílẹ̀ fún wa a mọ̀ pé nǹkan tó yó wa ni tó dẹ̀ yẹ ká máa ró lọ but wọ́n gbé nǹkan àtọ̀hún rìn wá dé nínú Lárúbáwá ẹ jẹ́ kí wọ́n sọ ní tí ń jẹ́ àsọ̀rí ègè ń bẹ̀ fún wa ẹ jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ pọ́nna fún wa ẹ jẹ́ kí wọ́n sọ ní tán pè ní símílì fún wa most of it tó jẹ́ èdè wa tá à ń sọ lẹ́nu òun làwọn òyìnbó ni wọ́n lọ wò làwọn náà lọ fi ṣe kí náà fi lọ reframe ọ̀rọ̀ tiwọn náà kalẹ̀ most of it tó jẹ́ nǹkan wa làwọn náà lọ rò tó fi lọ fọ́ọ̀mù kan ti tiwọn náà gbogbo ọgbọ́n tó jẹ́ ọgbọ́n bàbá wa òun làwọn òyìnbó náà gbé kalẹ̀ tán náà dọ́gbọ́n lò láti fi ṣe kíni láti fi gbé ìmọ̀ tiwọn náà kalẹ̀ ẹ jẹ́ ká tún wo figure of speech mi o personification ìfọ́npẹ́ ènìyàn ẹ̀yin tí ẹ bá láǹfààní ẹ máa wo gbogbo bí mo ti ń sọ kíní yẹn kẹ́ máa tẹ̀lé bẹ́ẹ̀ ẹ wá rí wípé ó yẹ ká pàtẹ́wọ́ fún bàbá wa ó yẹ ká ṣe kábíyèsí Elédùmarè tó fún àwọn ọmọlúàbí ní tó tóbi gan ìfọ́npẹ́ ènìyàn èyí tán pè ní personification ẹjá ohun tí Ifá sọ nínú ìkágbèmí ó ní ìkágbèmí wọ́n jọba àbí òtúrúpọ̀ngbè sorry òtúrúpọ̀n lọ́tún ògbè lọ́wọ́ òsì ó ní òtúrúpọ̀ngbè pọ́ngbà làlà pọ́ngbè pọ́ngànà dúráfàlábà wọn jàpá lọ sóko àìlérò lọ́dún ó ní igbá ńlẹ́ àwọn tere gógún mọ̀jà gógún tere igbá ọ̀lọ́wọ́ igbá ọ̀lẹ́sẹ̀ igbá ńlẹ́ àwọn personification ìfọ́npẹ́ ènìyàn igbá is calabash wọ́n wá sọ wípé igbá ńlẹ́ àwọn pé calabash ó ńlẹ́ àwọn inanimate object ọ̀wánlé animate object igbá non-living thing ṣùgbọ́n alábàáhùn ó ń sẹ̀mí in tí ò ní ẹ̀mí ó wá ń lé nǹkan tó lẹ́mí ṣe much to it wọ́n ní ìràwọ̀ ọ̀sán ó tó nǹkan tí àwọn àgbàlagbà tán máa ń pé jọ wò igbá ó ń lé alábàáhùn igbá tí ò lẹ́mí ó ń lé alábàáhùn tó lẹ́mí and it is real bó dẹ̀ ṣe rí nìyẹn personification ìfọ́npẹ́ ènìyàn àwọn bàbá wa tún tẹ̀síwájú lọ wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ní figures ìkan tán pè ní àròfọ̀ náà pè ní allegory káàrò ìtàn kan papọ̀ ká gbé kalẹ̀ láti lè fi project information jáde láti lè fi impact knowledge skills value norms culture tradition religion and the likes kò kí n ṣe gbẹ̀yìn alábàáhùn gbogbo tá a bá wo Ifá lọ́tún wo Ifá lósì
a lot of people will be asking you wọ́n ní alábàáhùn ìjàpá ó lọ sí kinní kan so possible sir it is figure of speech àròfọ̀ allegory because Elédùmarè fẹ́ ká kọ́ ẹ̀kọ́ kan nínú ọ̀rọ̀ yẹn ni ẹ̀yẹn gbàgbé pé wọ́n ní gbáńdé alábàáhùn káàkiri ẹ̀fìyẹ́n lẹ̀ Elédùmarè fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan ni ẹ̀kọ́ tó Elédùmarè gan ni ẹ jẹ́ ká wò kọ́ ti wa tí ẹ bá wo ìtàn Ṣàngó Ọmọolú ẹ rí pé bàbá mi fà sòótọ́ ẹ má ka comment ẹ má ka comment àwọn people yẹn ẹ jẹ́ ká concentrate ẹ má ka comment àwọn ẹrú. ẹ ṣe gbogbo nǹkan tó jẹ́ ìtàn òye ó sodo sínú fá tí ẹ bá wo ìtàn Ṣàngó Ọmọolú people be like Ṣàngó ṣèbí orúkọ igi kan ló ń jẹ́ Ṣàngó ẹ̀yẹ fọ̀rọ̀ pé igi oko kan ló ń jẹ́ Ṣàngó ẹgbẹ́ ẹsẹ̀gbẹ́ kan the messages the knowledge tí Ifá fẹ́ ká get ń bẹ̀ yẹn nìkan ẹ jẹ́ ká gbìyànjú láti get ká attract ẹ̀ jáde nígbà tí Ṣàngó bàbá ẹ̀ ó fẹ́ràn lẹ́ òní kó kọ́dẹ ṣe Ṣàngó ló di gbé ẹ̀fọn ló di gbé erin kí àgbàrá òjò kó tó gbọ́ ọmọ dọ́fìn kan mọ́ tó dẹrú àwọn Ṣàngó Ọmọolú ìtàn fáyẹ́gùn gan ọ̀sàgùn lè jà ẹ̀rí wípé àròfọ̀ arò ọ̀rọ̀ yẹn á gbé kalẹ̀ láti lè jẹ́ káwọn èèyàn kan ṣe kíni kí wọ́n understand kí nǹkan tó jẹ́ mẹ́sẹ̀jì bá fẹ́ dàbẹ́ ni pé kó gbé fún wọn yẹn kí wọ́n mọ̀ ní paríparí rẹ̀ òwe wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe láàfin wà ilé tí wọ́n pè ní idiom idiomatic expression òwe èyí tó ń pè ní idiom it rain cat and dog in Lagos òwe ní òjò rọ̀ fẹ́ wúkú ọ̀lẹ kò sí bójú ṣe lè rọ̀ tí ó wúkú ọ̀lẹ ṣùgbọ́n ó ní ìtumọ̀ kan tán fẹ́ fàyọ pẹ̀lú ọ̀rọ̀ yẹn àwọn alágbómọ̀ sọ fún wa má ṣe o ajá tá a wú lọ́rọ̀ tí ó gbọ́ ó dájẹ́ ẹlẹ́gbára òrìwẹ́rẹ̀ àgbò tá a wí lọ́rọ̀ tí ò gbọ́ ó dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá wí lọ́rọ̀ tí ò gbọ́ ẹjú ẹ̀ ó bá sì rí kó ṣe òun ní ọ̀fọwọ́ àgárè bomi sẹ́nu ẹ wo ọ̀rọ̀ yẹn òwe náà pa fẹ́nìkan tó jẹ́ adití tí ó kì í gbọ́ mọ̀ràn tí ó kì í gbọ́ ọ̀rọ̀ tí ó kì í gbọ́ ìlànà àgbàlagbà pé ajá tá a wí lọ́rọ̀ tí ò gbọ́ ó dájẹ́ ẹlẹ́gbára o pé ìwọ tó bá ya adití tó ya létí lápá o nemesis wà fún ìwà alétílápá rẹ o àgbò tá a sọ̀rọ̀ fún tí òun náà gbọ́ ó dàgbò mọ́lẹ̀ o ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá wá wí lọ́rọ̀ tó òun náà gbọ́ ẹ̀jú ẹ̀ tó bá ṣe rí kó ṣe òun náà fọwọ́ àgárè bomi sẹ́nu ẹ̀rí pé gbogbo eléyìí láì tiẹ̀ dá ẹni láàmú gbogbo ọ̀rọ̀ yìí ní Ifá ti sọ kalẹ̀ fún wa tó jẹ́ pé bóyá a fẹ́ bóyá a kọ̀ àwọn tí wọ́n sì wá pera wọn lẹ́rú àràbù lónìí ẹ rí i pé in one way or the other kán tó sọ̀rọ̀ kan lọ sọ̀rọ̀ méjì wọ́n pòwe kò sówe nínú Kùránì náà kò dẹ̀ sí òwe nínú Bíbélì nínú èdè Yorùbá náà lòwe wà àwọn bàbá wa ò dẹ̀ lè kọ́pì òyìnbó n ò lè kọ́pì ìwé tó yìnbó kọ tó náà bàbá wa ò mọ̀ kọ wọn ò mọ̀ ká so kò possible fún wọn kán kọ́pì òyìnbó so òyìnbó ló dé ló study nǹkan bàbá wa ló wá fọgbọ́n wò pé kíní ìdẹ́dùn o because nǹkan kan bẹ pẹ̀lú culture is the total way of life of people in a geographical location you can adopt culture nígbà tó bá rí pé culture yìí ó dáa ó lè má jẹ pẹ̀lú ti tiẹ̀ wọ́n máa ń pe kíní ẹ̀ ní innovation that is introducing of a new idea to an existing one nǹkan tó ti ń ṣe tẹ́ ti gbé kalẹ̀ ẹ wá wò pé ní pantá à ń ṣe rẹ but a kàn fẹ́ rí brand ẹ̀ lásán ni a fẹ́ fi new idea sí lásán ni láti fi gbé nídìí gbogbo tá a tò kalẹ̀ yìí àwọn bàbá wa kọ́ ló lọ stọ́dí òyìnbó pé kí ni kílẹ̀ ń pè ní idiom lọ́dọ̀ títí yín àwọn bàbá wa ò mọ̀ bàbá tí wàá kàn ń pòwe lọ títí wọn ni àwọn òyìnbó làwọn lọ lé tí wọ́n padà náà lọ jókòó náà wò pé àwọn pípù yìí wọ́n ní culture tó strong gan o tó make sense gan o bí akáà náà lọ gbé nǹkan kan kalẹ̀ ká mọ̀ pé ní figure of speech ẹ̀rí pé bàbá wa ọ̀rọ̀ tí Ifá sọ Elédùmarè ti fi ọgbọ́n ìmọ̀ òye ó ti kó sínú Ifá
tí ó wá ní láti employ rẹ̀, láti develop ẹ̀, láti utilize ẹ̀ sí ọ̀nà tí oníkálukú wa bá fẹ́. Ẹ jẹ́ ká wo ètò òṣèlú. Ifá ti jẹ́ ká mọ ipò baálé, ipò baálẹ̀, ipò ọmọ. Ẹ jẹ́ ká wo tí Ìkàsá sọ. Ìkàsárására wọ gbàdúrà fún ọba, ọba sọkún pápò wọn ọ̀káyé. Ọba ni ó kádì wọn, àyàmọ̀bó òka ọ̀káwọ́ mọ́. Ọba ni ó kádì wọn. Ní ìdá tí bá ti jẹ́ ká mọ̀ wípé ọba ló lórí. Ọba ni a fún ní power láti govern àwọn citizen rẹ̀ tó wà lábẹ́ rẹ̀. Àyàmọ̀bó òka ọ̀káwọ́, ọba ni ó kádì wọn. Ifá ti jẹ́ ká mọ̀ wípé kẹrù ọmọ rẹ̀ lẹ́rú, kí wọ́n fọ ọmọ rẹ̀ ní wọ́fà. Olórí ìlú ò gbọdọ̀ ṣàṣejù kó má bàa ṣe tẹ́. Ifá ló ti já mọ́ ọ̀rọ̀ tí Ifá sọ sílẹ̀ fún wa ni. Ifá tún sọ̀rọ̀ bàrà ọ̀yẹ̀kú. Ifá gbọ́ bẹ́ẹ̀ mi rí, ẹrú lòun ò sin ba. Ifá ti jẹ́ ká mọ̀ pé ẹrú ó gbọdọ̀ sin ọba. Láti sọ pé àwọn kì í ṣe ẹrú ti wá. Ẹrú ò ṣẹrú kún tiẹ̀ ní o. Ọmọ ọba làwa, ọmọ aládé làwa. Àwọn tán pera wọn lẹ́rú yẹn, àwọn ò mọ̀ sìn wá náà ni, àti wọn dí wọn ran wọn ò mọ̀ sìn wá ni. Àfijọ́ tán bá dì náà sẹ̀ pé àwọn kì í ṣe ẹrú. Ifá sọ bàrà ọ̀yẹ̀kú. Ifá gbọ́ bẹ́ẹ̀ mi rú, ẹrú lòun ò sin ba. Ìwọ̀fà lòun ò sin gbà. Tẹ bá wò, ẹni pé bá ti sọ̀rọ̀ pa ètò òṣèlú fún wa. Ife ọba yóò ṣe àkóso gbogbo ìlú rẹ̀. Ẹrú ò sin ọba, ìwọ̀fà ò sin gbà. Ọmọ ò sin bàbá rẹ̀, bàbá ló sin ọmọ. Ọmọ ò tẹríba fún bí ẹ̀, ọkọ ò tẹríba fún ìyàwó ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ńlá yóò fi tùgbà, yóò fi tùṣẹ́. Ètò gbáyé gbádùn ó wà nọ́rọ̀ tí Ifá sọ. Ifá jẹ́ ká mọ̀ wípé tọ́rọ̀ bá rú wa lójú, ká dáfá. Wọ́n ní tó bá rú lójú rẹ̀ lábí léèrè. Wọ́n ní ká dáfá. Ọ̀rọ̀ tí ò bá yé wa, ká bí òkè pọ̀rí wa léèrè. Orí tí ò gbó ló ń dì móríṣà. Láṣẹ máa ń sọ wípé ìṣẹ̀ṣe ti wá ní ká wá mọ̀ kọ̀kọ̀ o. Ìmọ̀ kọ̀kọ̀ wọ́n ní ká wá. Tá a bá wá mọ̀ kọ̀kọ̀ bó láṣẹ ráṣìírí tó pamọ́ sínú kọ̀kọ̀ tí ń sáyé wa kọ̀kọ̀kọ̀ bígbà téèyàn bá dami akọ̀kọ̀ nù. Ẹ gbọ́ àṣàmọ̀ mi. Wọ́n ní a mọ̀ wá mọ̀ kọ̀kọ̀. Tá a bá wá mọ̀ kọ̀kọ̀ bó láṣẹ ráṣìírí tó pamọ́ sínú kọ̀kọ̀ tí ń sáyé wa kọ̀kọ̀kọ̀ bígbà tá a bá dami akọ̀kọ̀ nù. Ifá nìkan ló dẹ̀ lè sọ bí tí ilé ayé ti wá. Nínú ọ̀rọ̀ tí Ifá sọ, Ifá ní ká wá mọ̀ kọ̀kọ̀. Tá bá ti wá mọ̀ kọ̀kọ̀ tó ti wá yé wa láfi mọ̀, ṣé bọ ní ká rú ni, ṣé tútù ní ká gbé ni, ṣàkóso ní ká ṣe ni, ṣé pèsè ní ká ṣe ni, ṣé ìwọ̀ kan là ń jẹ tó yẹ ká sá fún ni, ṣé ìpè ní ká lọ rí ṣe ni. Ẹ rí i pé Elédùmarè tó dá wa, ó fi nǹkan tó dá lẹ̀ fún wa. Ẹ jẹ́ kí n gbìyànjú kí n dáhùn lójú ẹ̀ náà torí àwọn èèyàn tí ó tún bá a dá sí ẹ̀làmúyìnbọ̀ rú, ẹ̀làmúyìnbọ̀ yè, ẹ̀làmúyìnbọ̀ ṣiṣẹ́. Bàbá South Africa mo kí yín ẹ kú kalẹ̀. Bàbá Láyéré sálàáfíà lẹ wà. Educated stream mo kí yín o. Your favourite girl ẹ kú ọjọ́ mẹ́ta. Ìyá Ajébùnmi sálàáfíà lẹ wà. Àwọn tó bá ní ìbéèrè káwọn yẹn máa bọ̀ wá sókè. Àwọn bàbá wa wà mí bí lálẹ́. Tọmọdé bá roku tí ò bá mọ́, bàbá rẹ̀ ó tún ro. Wọ́n bá tún tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí. Bàbá South Africa ṣe wá bíbẹ̀. Ó dà pé nẹ́tíwọ́ọ̀kì bàbá yóò ṣe. Màmá Ajébùkúnmi. Ó dà pé lẹ́yìn. Mo ṣe àbọ̀rú àbọ̀yè bàbá mi. Gbogbo àtọ́ o. Yes sir. Ìbéèrè ni èmi ní o, nǹkan tí ò yé mi ni mo fẹ́ kẹ́ bá mi tan ìmọ́lẹ̀ sí o. Alright. Ó dà sà. Mo Ó yá, fẹ́ béèrè pé kí ni ìyàtọ̀ tó wà nínú Ọlọ́run àti Olódùmarè? Your favourite girl.
Your favorite girl say one people. Your favorite girl. No. My favorite girl was. Interesting. Oh yeah, down it. Oh yeah, down it. Mo ṣe làbọ̀ Oh yeah. ṣiṣẹ́ o. Orí mi onílé awo. Ìyàtọ̀ tó wà nínú Ọlọ́run àti Olódùmarè ni wípé àwọn predecessors wa, àwọn òrìṣà wa, àwọn rúmọlẹ̀ wa là ń pè ní Ọlọ́run wa. Àwọn ìyá wa, àwọn bàbá wa là ń pè ní Ọlọ́run wa. Olódùmarè jẹ́ Ọlọ́run Olódùmarè. So ìyàtọ̀ díẹ̀ wà bẹ́ẹ̀. Àwọn tó bá jù wá lọ, tó pave ways fún wa là ń pè ní àwọn Ọlọ́run wa. Olódùmarè jẹ́ ẹni tó dá wa, tó dá gbogbo ilé ayé yìí, tó dá gbogbo ẹ̀ sílẹ̀. So ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Tó bá kú díẹ̀ bàbá wa ìfásitì tó wọ́n lè bá wa fi sí àtàwọn yòókù tó wà lórí ìlà. Ẹ ṣé. Ṣé rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wípé èdè ọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ òun ló mọ nǹkan tó ń sọ. Ọlọ́run ẹ rí i pé bákan náà la ṣe kọ́ but nǹkan kan ń bẹ tá à ń pè ní àmì pèrí ọ̀rọ̀. Àmì pèrí ọ̀rọ̀ ni àmì tá a máa fi sọ̀rọ̀ lórí yẹn. Ọlọ́run remire, Ọlọ́run redore. Now, Ọlọ́run is another name fún Elédùmarè. Ọlọ́run náà ni orúkọ míì fún Elédùmarè. Ẹni tó ní ọ̀run, Ọlọ́run. Now, Ọlọ́run is another name fún Elédùmarè. Ọlọ́run òun ni àwọn predecessor wa, àwọn ancestor wa, bí bàbá ẹni Ọlọ́run wa ni wọ́n á ní má tàpá sọ́run rẹ o. Ìyá wa Ọlọ́run wa ni wọ́n, ọ̀gá wa Ọlọ́run wa ni wọ́n. But Elédùmarè a lè lo Ọlọ́run fún Elédùmarè. Wọ́n ẹ̀rí tí wọ́n ní Ọlọ́run Elédùmarè. Bákan náà la ṣe ń kọ Ọlọ́run àtọlọ́run, ṣùgbọ́n tá a bá fi àmì sí lórí, àmì yẹn ni ó jẹ́ ká mọ tones. Ẹ̀rí pé different tones ní Ọlọ́run. So Ọlọ́run àti Elédùmarè nǹkan kan náà ni wọ́n, but Ọlọ́run ó yàtọ̀ sí Elédùmarè. Ọlọ́run ní èèyàn bí á bàbá ẹni, bóyá ọ̀gá ẹni tó ti dàgbà, tó ti dògbó, tán ti kú, tá dẹ̀ ń júbà fún wọn. Ẹ ṣeun gan ni bàbá mi, ó ní yéké. Kí ló ṣẹlẹ̀? Ṣé wọ́n wà ń bẹ̀ ṣá? Mo wà ń bẹ̀. Ó dá sà. So ó yé mi bí ẹ ṣe ṣàlàyé fún mi yẹn, mo dẹ̀ dúpẹ́ gan ni. Elédùmarè á túbọ̀ máa bá mi fún yín ní ẹ̀mí ọgbọ́n, ìmọ̀, òye kún mọ́ lágbára Ọlọ́run. So nǹkan tí mo tún ní béèrè lẹ́lẹ́kejì, ṣé kí n go ahead sir? Ó yẹ ẹ lọ. Ó dá sà. Ìbéèrè mi lẹ́lẹ́kejì tún ni wípé because wọ́n máa ń sọ wípé kì í ṣe Yorùbá gangan ni orúkọ tí Yorùbá ń jẹ́. So kí wá lorúkọ tá à ń jẹ́ tẹ́lẹ̀ kí wọ́n tó fún wa ní èdè Yorùbá yẹn, àti pé kí ló dé tí wọ́n fi fún wa ní orúkọ Yorùbá yẹn? Ìbéèrè mi nìyẹn sà. Ẹ rí i pé a ti sọ lẹ́ẹ̀kan wípé ọmọ ok ẹ jẹ́ kí n sọ báyìí. Ṣé mọ̀ wípé kí Elédùmarè kó ṣàánú wa educated stream. Bàbá mi mọ̀ àbí. So ẹni dáhùn béèrè yẹn. Ok. Ìbéèrè tí mo béèrè ni wípé orúkọ wo ni Yorùbá ń jẹ́ tẹ́lẹ̀? Torí mo gbọ́ tán sọ wípé kò kí ń ṣe Yorùbá gangan lórúkọ tí Yorùbá ń jẹ́.
so mo wá béèrè pé orúkọ wo ni Yorùbá ń jẹ́ tẹ́lẹ̀ àti Okay. wípé kí Okay. nìdí tí wọ́n ṣe fún wa ní Yorùbá yẹn. Okay. Máa bẹ̀rẹ̀ láti ẹ̀yìn láti last question. Màá gbé wá síwájú. Ìdí tó fi fún wa ní orúkọ Yorùbá yẹn, and this happened in 1914. Ìgbà tó fẹ́ ṣe amalgamation of Nigeria. So wọ́n rí pé gbogbo wa tá à ń sọ èdè kan náà. Ìgbà yẹn a kì í jẹ́ ọmọ Yorùbá. A máa gbọ́ ọmọ Ẹ̀gbá, ọmọ Ìjẹ̀bú, ìgbà kan àwọn kan. But àwọn Ọ̀yọ́ gangan tí wọ́n ń jẹ́ nǹkan tá à ń pè ní Yorùbá. But nítorí pé Ọ̀yọ́ jẹ́ military power, ó jẹ́ military force. Àwọn ọlọ́dẹ fẹ̀ jù tí wọ́n ní ìka tó pọ̀ gan ni àwọn òyìnbó wa sọ pé you know what, in order for them láti unite wa as one entity, pé we need to have one similar name. Láti gba iná tí bẹ̀rẹ̀ sí máa pè wá ní Yorùbá, but based on Ifá and based on history, ọmọ kóòtù òjíire, nítorí pé tá a bá ti jí a máa kí ara wa káàárọ̀ ọ̀ṣọ́ òjíire bí. Also tá a bá lọ sí Togo, tá a bá lọ sí another places, tá a bá sọ pé ọmọ Yorùbá ni wọn ní dá yín lóhùn, but tá a bá sọ fún ọ pé ọmọ kóòtù ni wọn máa dá yín lóhùn, torí pé bá a ṣe máa ń kí ara wa tẹ́lẹ̀ nìyẹn. Àbí kọ́ sọ pé ọmọ Òtúfẹ̀, àbí kọ́ sọ pé ọmọ Ìkẹ́ Odù, ẹni tó má ṣe Ìkẹ́ Odù. So àwọn orúkọ yẹn ó lọ títí bẹ́ẹ̀ yẹn. Ifá ọdẹ ní Ifá, ó ní àwọn ọ̀rọ̀ Ifá tó back it up náà. So nǹkan tí mo lè yànnàná náà nìyẹn, kí bàbá wa kó bá wa fàdé sí. Ṣé gbọ́ mi? ṣe ti gbọ́ báyẹn ìyá wa bó ṣe rí náà ni náà ṣe sọ yẹn. Ẹ rí i pé many things ló jẹ́ pípò tí ń sọnù díẹ̀díẹ̀ nínú nǹkan wa. Bí àpẹẹrẹ rí i pé lẹ́ẹ̀kan mo sọ fún wa wípé èdè tá à ń sọ lẹ́nu yìí èdè ọ̀pẹ gan là ń pè, but torí wípé a ti gba wèrè mọ́ṣe wa débi pé àwọn tó jẹ́ ẹrú aláàgán nísìn tí wọ́n lè sọ pé èdè táwọn sọ lẹ́nu èdè ọ̀pẹ níbí wọn ò lè sọ. Ẹ rí i pé díẹ̀díẹ̀ torí pé a ti borrow foreign religion, àwọn àwọn pé kí la lè fi mọ patch nǹkan wa náà tí kinní yóò fi dùn lẹ́nu. Ó yé yín? So a lè nísìnyí ọmọ ọ̀pẹ ní wá, ọmọ rúmọlẹ̀ ní wá láti ìgbà tá láyé ti dáyé, ọmọ rúmọlẹ̀ ní wá. But díẹ̀díẹ̀ láwọn pé kí ni ìtumọ̀ yẹn ọmọ rúmọlẹ̀, wọ́n change ẹ̀ díẹ̀díẹ̀ nígbà tó yá ó di pé kó tó wá di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá change wa sọ́mọ Yorùbá gẹ́gẹ́ bí ẹrú kérésì mi ṣe sọ. Àwa Ọ̀yọ́ nìkan ló ń pè ní Yorùbá, Ọ̀yọ́ nìkan náà ń pè ní Yorùbá, but torí pé military power gẹ́gẹ́ mọ̀ ṣe sọ. So ọmọ Oòduà àbí ọmọlúàbí, ọmọ tí Olú bí, ọmọ tó Lú bí, ọmọ kóòtù òjíire, èèyàn ẹyọkan náà sì ń dárúkọ. So Yorùbá yẹn orúkọ tán ṣe fún wa ní tòsí mi bíi ni. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan bàbá mi, mo dúpẹ́ gan lọ́wọ́ yín gan ni sà. Ẹ ṣeun gan ni sà. So nínú nǹkan tẹ́ sọ ní ìsìn ẹ ní pé ọmọ Oòduà, but gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹrú ṣe máa ń tákù wa wá ní níbo pé ṣèbí Odùduwà gan fúnra ẹ̀ Mẹ́kà ló ti wá. Ẹ jọ ṣe lè bá wa tún tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ Odùduwà yẹn díẹ̀ sí i. Ìbéèrè mi kìíní nìyẹn sà. And then ẹlẹ́ẹ̀kejì ni wípé mo tún gbọ́ tán sọ wípé Yorùbá kò tún kí wọ́n ṣe Yorùbá gan náà, pé wọ́n ní Yárúbáwá, pé àwọn Haúsá ló fún wa, gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. Ẹ ṣé sà. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tí mo ń sọ̀rọ̀ lọ. Mo ní wọ́n sọ pé ọmọ tí Noah bí òun náà pè lọ́mọlúàbí. So possible ṣé Noah gbọ́ Yorùbá ni? Ẹ̀yin náà dáhùn ẹ̀ mà. Ṣé kò possible, but torí power àrífà tó back ẹ̀ up fún wa. Ọlálẹ́kùn òmìnìkun àtàtà bí àkun akọ ajá lọ lágbàlá lóṣù. Ọmọ bí okun ọmọ bí dẹ ọmọ ẹni oníṣèdí jẹlẹkẹ káfílẹkẹ sídi ọmọ ẹlòmíì, ọmọ ẹni lọmọ ẹni jẹdú afẹ ni Olúbí ọmọ àtàtà bí àkun, ẹni Olúbí ìran ajé àríra ọkọ ọkọ ọmọ ìjẹ ìran. Ọmọlúàbí ibi tó ti extract tán ti fà jáde nìyẹn.
so kò possible kó jẹ́ wípé àwọn náà fún wa ní orúkọ yẹn then báwo la Haúsá yóò ṣe fún Yorùbá lórúkọ Yorùbá so papọ̀ mọ́ra wọn but ẹni tí ó bá jogún kógún ìtànkítàn ni ó pa torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ìran ọmọ Káàkóòtù Òjíire torí pé wọn ò fẹ́ ká ní tàn wọ́n dàtàn wa rú ẹni tó bá fẹ́ wá tàn Káàkóòtù Òjíire yóò kọjú sí Ifá yóò kọ̀yìn sí tàn tí ìtàn àgbélẹ̀kọ torí pé nísìnyìí tí mo bá fẹ́ kọ̀tàn yín tí mi ò bá ń ṣe ọ̀rẹ́ yín ń kọ̀tàn yín lọ́nà tí ó fi fọ́ mi láti fi takùrán yín ó dáa nísìnyìí kí ló fà tó fi jẹ́ wípé ìtàn Mọ́remí Àjàsorò ìtàn yẹn fọ́nká ọ̀tọ̀ ní báwọn ará Òtúfẹ́ ó sì sọ̀tàn Mọ́remí Àjàsorò ọ̀tọ̀ ní báwọn ará Ìgbò bọ́n ṣe sọ̀tàn Mọ́remí Àjàsorò so Haúsá kọ́ ló fún wa ní Yorùbá o Haúsá kọ́ ló fún wa kò papọ̀ mọ́ra wọn so àwa ti orúkọ tiwa ni. ẹ ṣé gan ni o mo dúpẹ́ gan mo dúpẹ́ mo ṣe ogbó atọ́ yín o ẹ máa pẹ́ fún wa láṣẹ Èdùmàrè so nǹkan tí mo fẹ́ béèrè náà nìyẹn ó dẹ̀ ti yé mi yékéyéké bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé fún mi yẹn. bẹ́ẹ̀ni tàbá tí wọ́n rí o ẹ̀kalẹ́ àgbà 12A1. Yes sir. kí ni ó ṣe okùnfà wọn ní ìgbà tí wọ́n bí mi wọ́n ṣàsọ ìtàn Òṣogbo ta ni orúkọ lẹni tó sọ Òṣó inú igbó tó sọ di Òṣogbo. ok ṣùgbọ́n ọmọ Òṣogbo lẹ́yìn bó wọ́n ti sọ̀tàn fún yín. ọmọ yìí ṣe ọmọ Òṣogbo ọmọ Ifẹ̀ ni ọmọ ilẹ̀ Ifẹ̀. bẹ́ẹ̀ni sọ ìtàn Ifẹ̀ fún wa ká tó bọ́ sí ìtàn Òṣogbo. Òbídé Ọlátàn. ẹ̀jẹ̀ bí mo ní kó lọ́ọ́ bá gbà yẹn ò ti sọ pé òkú ó lọ sùn. àgbà 12A1 bí akẹ́kọ̀ọ́ mi tariwo wà o. mo ń gbọ́ yín. ká tó kọ́kọ́ bọ́ síbi ìtàn Ifẹ̀ ìtàn Òṣogbo ṣùgbọ́n ọmọ Ifẹ̀ níyà bí tẹ́lẹ̀ kọ́kọ́ sọ̀tàn Ifẹ̀ fún wa ká tó sọ̀tàn Òṣogbo fún yín. mi ò lè sọ ọ́ mi ò rántí mọ́. nígbà tẹ́yìn tẹ́ ẹjọ́ ọmọ Ifẹ̀ kọ́kọ́ lè sọ̀tàn Ifẹ̀ ẹ wá ń wá ìtàn Òṣogbo. ó yẹ kí ẹ kọ́kọ́ wá tàn Ifẹ̀ náà kó kọ́kọ́ yé yín ná wẹ́ wọ́n ti sọ̀rọ̀ Òṣogbo bó ṣe rí náà ẹ rí wípé àtùpà kan bẹ tán pè látùpọ̀ lójú mẹ́rìndínlógún tó jẹ́ wípé wọ́n ó tàn níjọ má bí. mo ń gbọ́ yín mo mọ̀. bàbá dán fáńkì ẹ má bọ̀ lókè. kí lẹ sọ. so wọ́n ti sọ̀tàn fún yín bẹ́ẹ̀ náà ló ṣe rí sóye yín. so ìtàn Òṣogbo ìtàn wo ò dàrú ẹ rí i pé àtùpà olójú mẹ́rìndínlógún tí Òṣogbo tó gbé kalẹ̀ fún wọn òun náà ni wọ́n ń tàn dọ́là so ẹ dẹ̀ rí i pé Olútìmẹ́yìn so òun ló ṣọdẹ títí ńgbà ó ṣọdẹ ló dé Ẹ̀bá Ọ̀ṣun so ńgbà tí Òṣogbo tó dẹ̀ ṣe lóore àtùpà rẹ̀ ó gbé fún olódà àwọn ò mọ̀ tán àwọn ò fi máa ṣe ọdún fún Ọ̀ṣun tó ló fi jẹ́ pé tí ó bá ku iṣan tí wọ́n lọ sódò Ọ̀ṣun náà ti máa ta àtùpà yẹn kalẹ̀ so bí tán Ọ̀ṣun ṣe rí nù but ẹ̀yin náà tẹ́jọ́ ọmọ Yorùbá kí Yorùbá ọmọ bá ṣe parun ẹja wá ìtàn irú ìtàn Ifẹ̀ yẹn kò sí torí pé ẹ má mọ̀ ìtàn Ifẹ̀ náà nínú Yorùbá wa ṣe. àgbà ò ní tán lórílẹ̀. ṣé question yín nìyà bí. kí lẹ sọ. ṣé question yín nìyà bí. bẹ́ẹ̀ni. ṣé tún láwọn dá question. rárá. bàbá Láyé owó ṣe wàá bẹ̀rẹ̀ àbẹ ti sùn.
bàbá Don Faki wọ́n ní do we have any guidelines used to interpret Odufa for better understanding of human application? Ṣé mọ̀ pé application of Odufa ó wà applicable sí all the parastatals. Tẹ́ bá lọ wo YouTube mi ó ní àwọn social video kan tí mo ṣe Ifá in psychology, Ifá in guidance and counseling, Ifá in physics, Ifá in medicine, Ifá in marriage counseling and the likes. So ó depend bí Ifá dàbí ilé ni tó jẹ́ wípé ilé yẹn ó ní bedroom, ó ní kitchen, ó ní library, ó ní laundry room àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bí ojú tẹ̀yin bá fi wo Ifá lọ́dọ̀ tí yín, if ká ní pé bàbá Don Faki kálẹ̀ bá jẹ́ medical doctor nísìnyí, ojú tẹ̀yin fi máa lo Ifá tẹ́ ẹ kọ́ yẹn ó yàtọ̀ sí bí èmi ṣe máa lò èmi as an ethnobotanist. So bàbá Láìrè Owó as an business analyst báwọn ṣe máa lo Ifá tiwọn ó máa yàtọ̀. Your favourite girl táwọn jẹ́ medical doctor báwọn ṣe máa lo Ifá tiwọn ọ̀tọ̀. So Ifá is applicable to all human life. Kò sí nǹkan tí ẹ fẹ́ tẹ́ pé fásitì tífà ò ti wúlò mẹ́. Ẹ wo àwọn tó jẹ́ business analyst kíní kan bẹ́ẹ̀ tán pè ní feasibility studies láti lè mọ̀ business téèyàn fẹ́ venture lé lórí báwo ni business yẹn ṣe máa wà viable sí. Wọ́n wá pa àwọn business analyst pé kán lọ conduct feasibility studies wá. Gbogbo risk tó likely kí business yẹn kó wá subjected sí gbogbo ẹ̀ náà máa rí. But èmi tèmi wá jẹ́ business oriented person instead kí n lọ fún business analyst lówó mo dẹ̀ kọ́fà síbi kí n gbọ́ pẹ̀lẹ́ mi janlẹ̀ ní Ifá ọgbọ́ o òwò tí mo fẹ́ ṣe bí báyìí Ifá ṣe kí n ṣe Ifá máa refill gbogbo nǹkan tó likely kó ṣẹlẹ̀ sí business yẹn. Ṣé business yóò fold up láàrin ọdún 10? Ṣé mo need the successor kí business yẹn má bàa ṣe kú? Ṣé mo need the venture capitalist tí ó fún mi lówó? Ṣé business yẹn ṣé kí n ṣe ní sole proprietorship ni? Ṣé kí n ṣe ní partnership ni? Àbí kí n ṣe ní joint business? Àbí kí n ṣe ní cooperative society? Gbogbo ẹ̀ ní Ifá máa sọ fún yàn. So ẹ rí wípé projection kan nìyẹn. So bẹ́ẹ̀ mi ṣe máa lo Ifá tèmi as a filmmaker ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ni tó jẹ́ àgbẹ̀ farmer bó ṣe máa lo Ifá títí ẹ̀. So bọ́rọ̀ Ifá ṣe jẹ́ nìyẹn. Láṣẹ máa ń sọ wípé kò sí ní tí Ifá ò mọ̀, kò sí ní tí Ifá ò rí, kò sí ibi tí Ifá ò ti wúlò. Ó depend lórí bí ìwọ gangan tó bá ṣe feel Ifá, bí ìwọ gangan bá ṣe perceive Ifá, ojú tí ìwọ gangan bá dẹ̀ ṣe fi wò ni. Láṣẹ sọ fún gbogbo ọmọ káàrọ̀ jíire pé tá bá fẹ́ kó bọ́pọ̀ olùkọ́ ẹrú àfi ká kọ́fá. Péyàn kọ́fá ò sọ̀yàn di pé kéèyàn di babaláwo kó jókòó kọ́ mọ́ dáfá. Ẹ kọ́kọ́ wo orí ọ̀fẹ́ tó kọ́kọ́ wà mí pé èèyàn kọ́kọ́ jẹ́ medical practitioner ó wá mọ̀ fá. Ẹ kọ́kọ́ wo orí ọ̀fẹ́ wípé kí ó kọ́kọ́ béèrè sí wípé client mi tí wọ́n mú wá patient mi tí wọ́n gbé wá yìí tá a tọ́jú ẹ̀ títí tá a mọ kókó tí ń ṣe Ifá o kí ni ń ṣẹlẹ̀ gan. Ẹ imagine ẹni tó jẹ́ marriage doctor tó jẹ́ pé àwọn client rẹ̀ àtọkọ àtìyàwó ó ti bá wọn settle. Bá jẹ́ ọmọ káàrọ̀ òjíire tó láǹfààní àti lè kọ́fá, tó láǹfààní àti lè mọ nǹkan tí Ifá ń wí, tó láǹfààní àti lè mọ nǹkan tí Ifá ń sọ. So kí Elédùmarè gbà fún wa, kí Elédùmarè bá wa ṣe. So tá bá tún rí èèyàn tó tún ní ìbéèrè kàn máa bọ̀ wá sókè. Tá bá rí ẹni tó ní ìbéèrè. Sẹ́yìn mọ̀ wípé òótọ́ tó wà nínú Ifá tá a gbé lọ́wọ́ ó wà nínú nǹkan tó fi jẹ́ wípé ẹ lè rí pásítọ̀ kankan kó ever preach Ifá fún yín pé Ifá dà ẹ̀rọ ṣe fà.
nígbà pásọ bá sọ fún mi pé ifá dẹ ló máa ṣe fá ifó fi fún yín yóò ṣe kí ló kù tí pásọ fẹ́ jókòó máa ṣe ní ṣọ́ọ̀ṣì mọ́ àáfàá tó lọ ẹsẹ̀ fẹ́ wọlé alúà jọ méje torí kóhun tó mọ ọ̀rọ̀ ní tí yóò wọlé alúà 7 days fún babaláwo ti sọ fún yín láàrin ó wá pẹ́ tán láàrin 3 minutes Sókù Ìsáká fi eyín lábá ti yan yọgàn kú lórí àtẹ kíá wọ́n ti sọ fún yín babaláwo owó sẹ̀ wá mi bẹ̀ àbọ̀ ìbọn ṣiṣẹ́ o mo kàn fẹ́ kí mo wà ń bí o ṣe ń gbọ́ mi o.